a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta gbogbo àgbáyé o. Àdúrà gbogbo yín ó gbà, ọ̀rọ̀ yín ó dayọ̀, ọ̀rọ̀ yín ò ní dàrú. Olódùmarè á gbọ́ ti yín. Ó yá sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé ná, sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé lò, sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé fi bora, sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé pè ránṣẹ́. Ajé ó yálé rẹ kú sí o, ajé ó yálé tèmi náà kú sí. Ó yá ya ẹnu rẹ kí o tẹ̀lé mi ká lọ sí inú ayé kí o sọ wípé akájé wọlé orúkọ tá a pè fá, aṣọ ènìyàn di ọlọ́rọ̀ orúkọ tá a pèsè ọ̀dàrà, alànà rere kan ní orúkọ tá a pa àwọn ìyá mi àjẹ́. Ayé ó lànà rere kan gbogbo wa o, nítorí àtòjò àtẹ̀rùn omi kì í wọ́n nílé ìgbín, owó ò ní wọ́n yín nígbà kọ̀ọ̀kan. Àtòjò àtẹ̀rùn àwọ̀gbín kì í bàjẹ́, ayé ò ní bà gbogbo wa láwọ̀ jẹ́ o. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Asọ́sẹ́ ní tolódùmarè, olódùmarè kì í sọ tiẹ̀ kò mọ̀ṣẹ́, tìmọ́lá lámọ̀ gámọ̀ mọ́ tí nìwọ àgbò mọ́rí. Ohun tí ẹ̀wé ayé bá wú nílé ayé ńlẹ̀gbọ̀rún gbà, kẹlẹ̀bẹ̀ ò lápá kẹlẹ̀bẹ̀ ò lẹ́sẹ̀ mọ́ tí ní mọ́gìrì. Bá kéke bá kégi nígbó olúgbọ́rọ̀ àgbà. Èyí tí mo fẹnu mi sọ fún gbogbo aráyé lónìí, ó dire fún gbogbo yín. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ẹ fún ìmọ̀ràn tàbí ìgbìyànjú 08034314013 tàbí 08054563335 tàbí 08029156775. Láṣẹ Èdùmàrè gbogbo ara làárà jẹ́ fi bóra o.